Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adeosun. Ojo Aanu òun ló tún dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ lónìí fún àǹfààní míì tẹ́ fún wa láti wo ọ̀rọ̀ yín, láti kẹ́kọ̀ọ́, láti kọ́ ká kọ́ jinlẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ká wá jẹ́ olùṣe ọ̀rọ̀ náà bàbá Olúwa gba ọpẹ́ wa. Ayérayé inú àwọn ọ̀run Olúwa gba ìyìn wa. Lónìí a máa tún ṣí ọ̀rọ̀ yín wò. A fẹ́ kẹ́ ṣí wa ní ìyà, a fẹ́ kẹ́ ṣí wa lójú. A ò fẹ́ di ẹni tá à ń mú sìn nínú ayé yìí, a fẹ́ sìn nínú òmìnira. Olúwa ràn wá lọ́wọ́. Ògo ni fún orúkọ yín o, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ọ̀tun èyí tí a tún rí gbà lónìí pé kájọ wo ọ̀rọ̀ Ọlọ́run. Kájọ wo ọ̀rọ̀ Ọlọ́run bá a ṣe kọ́ gan. Kì í ṣe nǹkan tẹ́nìkan yí mọ́ wa lọ́wọ́ tàbí tó yí mọ́ wa lójú. Tí ẹ ò bá gbàgbé, a ní ẹ̀kọ́ kan tí mo ní a kọ́. Mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé a ó kọ́ fún ọ̀sẹ̀ tó pọ̀. Mi ò mọ ọjọ́. Mo sọ fún àwọn ní ìmí wà tá a máa lu méjì pọ̀, tá a máa lu mẹ́ta pọ̀. Ṣùgbọ́n tí ò bá ṣe é ṣe, a ó fi ọ̀sẹ̀ kan kọ́ ẹyọ kan. Òun la pè ní ẹ̀rí mẹ́fà tó fi hàn dájú pé ìjọ òde òní ti sọnù. Kókó tá à ń ṣe lórí nìyẹn. 6 pieces of evidence that today's church is lost. Tó fi hàn gbangba. Ní ọ̀sẹ̀ tó kọjá, ohun tá a ṣiṣẹ́ lé lórí òun ni pé ní ìjọsìn àtijọ́ báyìí Ọlọ́run fẹ́ ká jọ́sìn. Ṣùgbọ́n ní ìjọsìn òde òní, nígbà tí Jésù ti kú tó jíǹde fún ẹ̀ṣẹ̀ mi tirẹ̀, bó ṣe fẹ́ ká jọ́sìn ni màá ṣàlàyé. Náà mo sọ fún wa ní ìjẹ́jọ́ wípé ẹ̀rí fi hàn gbangba pé nínú májẹ̀mú láíláí, láti sin Ọlọ́run a gbọ́dọ̀ ní ojúbọ kan péré. Ìyẹn náà ni pé ibì kan Ọlọ́run ti ń gbàdúrà ní Old Testament. Ibẹ̀ náà ni tá pè ní tabernacle tàbí tẹ́ḿpìlì tàbí synagogue ẹ̀rí. Ó ń change orúkọ nítorí pé ìdí tó fi jẹ́ tabernacle ni wípé tẹ́ǹtì ni tá ń tú, a lè tú ká gbé, ṣùgbọ́n ibi tá a bá ti gbé kalẹ̀ sí òun ojúbọ tọ́lọ́run wà. Ìyẹn ni pé májẹ̀mú ti láíláí, ìjọsìn ti láíláí nìyẹn. Nígbà tó yá ó di synagogue, ìyẹn ni pé ó di ilé tá à ń fọwọ́ kọ́. Nígbà tó wá di tẹ́ḿpìlì, ilé tá a kọrin gẹ̀dẹ̀, tá a kọ́ pa. Tó yẹ pé níbikíbi tó bá wà lágbàáyé o gbọ́dọ̀ dé Jerusalem tá a kọ́ tẹ́ḿpìlì sí. Ṣùgbọ́n ní ikú àti àjíǹde Jésù tá a ti ń sọ látẹnu àwọn ọ̀pọ̀lọpọ̀ wòlíì láti májẹ̀mú láíláí ọ̀hún, wípé olùgbàlà kan máa wá o, tó máa ṣe àtúnṣe bá a ṣe ń rí Ọlọ́run. Nígbà tó wá di májẹ̀mú tuntun, pé ṣe ní májẹ̀mú láíláí yẹn bó ṣe rí ni ojúbọ kan gbogbo èèyàn wá láti bí àwa ń gbọ́dọ̀ wá sójúbọ kan yẹn. Ṣùgbọ́n lẹ́yìn ikú àti àjíǹde Jésù, ó ti di báyìí jẹ́ Jésù sọ pé ẹ lọ, you have to go. Ṣe pé kẹ́ tó kó wọn jọ papọ̀ mọ́. Ṣùgbọ́n mo sọ fún wa dáadáa pé ohun tó ń dùn mọ́ àwọn pásítọ̀ òde òní, ibi tó wà nìyẹn. Òótọ́ ni ibi tí jẹ́ẹ̀tì wà nìyẹn, ibi tí mọ́tò ńlá, àwọn mọ́tò tó le gan, Bentley, ẹ̀yin kan ò mọ̀. Wọ́n dárúkọ àwọn mọ́tò kan fún mi ní ṣọ́ọ̀ṣì ní ọ̀sẹ̀ tó kọjá. Àwọn mọ́tò tó le gan tó yẹ pé tá a máa fẹ́ gbówó ẹ̀ lẹ̀, kì í ṣe owó àkàrà tẹ̀kọ́. Kò sí nínú ẹ̀sìn tòde òní, kò lè yọ. Ẹgbàá mo sọ fún yín, tí àwọn pásítọ̀ ò bá gbé wa lọ sínú ẹ̀sìn tí májẹ̀mú láíláí, èyí tí ikú àti àjíǹde Jésù tó ti bẹ́gilé. Ìyẹn ni wípé wọ́n wá ní ojúbọ kan. Kò fẹ́ síjọ tí ò ní ojúbọ kan lónìí. Gbogbo ẹ̀ gbọ́dọ̀ wá sí campground, gbogbo ẹ̀ gbọ́dọ̀ wá sórí òkè. Àwọn ìjọ kéékèèké wọ̀nyẹn orí òkè làwọn ní, tó pé ibẹ̀ lọ́lọ́run ti ń gbàdúrà. A tún ní sọjí lórí òkè o. Ẹjẹ́ àjọ pàdé rí pé ọ̀pọ̀lọpọ̀ lọ sórí òkè kó lọ gbàdúrà, kó lọ bọ́lọ́run pàdé. So ìgbàgbọ́ wa nìyẹn. Bẹ́ẹ̀ irọ́ ikú àti àjíǹde Jésù, ẹni tó bá tún practice yẹ, ohun tó ń sọ fún Ọlọ́run ni wípé ṣé rí ikú àti àjíǹde Jésù yẹn o kò ní mẹ́nì lórí ohun tó ń sọ fún Ọlọ́run tiẹ̀ nìyẹn. Ẹ̀rí àkọ́kọ́ nìyẹn wípé ìjọ òde òní ti sọnù. Tó yẹ láti máa ń sọ pé àánú àwọn Kìrìsìtẹ́nì ọmọ Nàìjíríà ó máa ń ṣe wá gan. Òótọ́ ni láti pé tá a bá lọ mọ iye owó rọ̀gùn táwọn míì ń ná lóṣooṣù. Ìgbà míì kọ́tálè wọ́n gbọ́dọ̀ dé ojúbọ yẹn torí gbàgbọ́ wọn ni pé ibẹ̀ ni Ọlọ́run ti ń gbọ́ àdúrà. Ẹ̀rí àkọ́kọ́ nìyẹn. Ẹ̀rí kejì tí a fẹ́ ṣiṣẹ́ lónìí ó ní òpó sí ọ̀dọ̀ Ọlọ́run. Yẹn pé òpó ọ̀nà wo la máa gbà dọ́dọ̀ Ọlọ́run. Ó túmọ̀ ní nǹkan tí òpó sí ọ̀dọ̀ Ọlọ́run túmọ̀ sí lóde òyìnbó ni pé access to God. Báwo la ṣe lè access Ọlọ́run pé okay o, a fẹ́ ní link pẹ̀lú Ọlọ́run. Bí a ṣe gbé kalẹ̀ ní àtijọ́ ní ẹ̀sìn ti láíláí ni wípé
òpó mẹ́ta òun ló wà ní ẹ̀sìn ti májẹ̀mú láíláí láti rí Ọlọ́run. Òpó mẹ́ta ni. Tẹ́ ẹ bá gbà bí ẹ gbọ́dọ̀ gbà bí, tẹ́ ẹ bá gbà kíní gbà kejì ẹ̀yà àgbà kẹta. Ṣùgbọ́n lẹ́yìn mẹ́ta yẹn o kò sí bẹ́ẹ̀ ṣe lè rí Ọlọ́run mọ́. Kí ni àwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún? Àkọ́kọ́ ni priesthood, ìran àlùfáà, àwọn ìran àlùfáà ẹ̀yọ bẹ́ẹ̀ látòrí Árónì. Nípasẹ̀ ìran àlùfáà nínú ìjọsìn ti májẹ̀mú láíláí òun nìkan la lè gbà rí Ọlọ́run. Ó jẹ́ ìkan nínú òpó mẹ́ta tá a lè gbà rí Ọlọ́run. Tá a bá fẹ́ mọ̀ bí Bíbélì ṣe tó bó ṣe gbé kalẹ̀ a gbọ́dọ̀ lọ sí inú ìwé Exodus chapter 28 and chapter 29 a máa rí dáadáa. Ṣùgbọ́n tá a bá wá ní ààyè tó pọ̀ ká fara balẹ̀ wo ìwé Leviticus the entire book ẹ rí i pé a máa ní a clear knowledge bí èèyàn ṣe ń rí Ọlọ́run nípa àwọn òpó yẹn nìyẹn, nípa àwọn òpó ìkànnì òpó mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. Ṣùgbọ́n mo sọ fún ẹ pé òpó àkọ́kọ́ ẹ̀ ní priesthood, ìran àlùfáà. Òpó kejì nígbà yẹn nínú májẹ̀mú láíláí bá ṣe lè rí Ọlọ́run òun la pè ní àwọn ọmọ Léfì. Yẹn ni pé àwọn ṣẹ́rí ti ìran àlùfáà yẹn pé mo sọ pé ìran ní tí mo sọ pé ìran ni wípé ìran ni Árónì àti àwọn ìran ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wọ́n ń jogún bá ní. Ṣùgbọ́n bàtò àwọn Léfì yẹn ẹ̀yà tribe, odidi tribe kan àwọn ni Levite. Ṣẹ́rí àwọn Levite yẹn Ọlọ́run ṣe fún wọn débi pé nígbà tí wọ́n gba ilẹ̀ ìlérí wọn ò pín ilẹ̀ fún àwọn ọmọ Léfì. Ohun tí Ọlọ́run sọ fún àwọn sọ́yẹ̀ ni pé kí wọ́n pín ìlú wọn sí ọ̀nà méjìlá, kí wọ́n mú ẹ̀yà kan bẹ̀ kan fílẹ̀ fún ẹ̀yà Léfì. So bí tó bá ti wo anybody nínú wọn lè lọ, bóyá ẹ jẹ́ kí n lò ní àpẹẹrẹ ti Nàìjíríà, bóyá ilẹ̀ ta fún àwọn Léfì ní Ọ̀yọ́ state ló wù ẹ́ wà ló máa gbé bẹ̀ tó bá jẹ́ ọmọ Léfì. Tó bá pẹ́ tó Ògùn state ni, tó bá pẹ́ Nasarawa ni, bẹ́ẹ̀ ni bọ́n ṣe fún àwọn Léfì nílẹ̀ nìyẹn. Àwọn ò ní ilẹ̀ ta pè ní ilẹ̀ Léfì. Tó bá àwọn Léfì ló máa jẹ́ àlùfáà láàárín àwọn ènìyàn. Now òpó kẹta òun náà ni àwọn aríran tàbí àwọn wòlíì. Òpó mẹ́ta yẹn ni àwọn aríran tàbí àwọn wòlíì. Ìyẹn ló fà nínú ìwé I think 1 Samuel chapter 9 verse 9. 1 Samuel chapter 9 verse 9. Now, okay, 1 Samuel chapter 9 verse 9. Ó ní tẹ́lẹ̀ ní Ísírẹ́lì tí ọkùnrin kan bá lọ béèrè lọ́dọ̀ Ọlọ́run yóò wí pé wá jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ wòlíì náà, nítorí àwọn aríran ìsinsìnyí ni wọ́n ń pè ní wòlíì. Nígbà náà wọ́n sọ ẹni ẹ̀ ń sọ níbẹ̀ ni pé tẹ́lẹ̀ àwọn aríran àwa ń pè wọ́n bọ̀ tí wòlíì náà ń jẹ́ nígbà yẹn. Bọ́tẹ́ bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run á wá lọ bá àwọn wòlíì tàbí àwọn aríran tó ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí. So òpó mẹ́ta yẹn ni. Ṣùgbọ́n lẹ́yìn ikú àti àjíǹde Jésù, òpó àkọ́kọ́ àti fagilé, òpó kejì àti fagilé, òpó kẹta àti fagilé pátápátá. Ẹgbà mo sọ fún yín ntí ikú àti àjíǹde Jésù wá ṣe nìyẹn. Ó wá fún wa ní method míì láti mọ Ọlọ́run, láti rí Ọlọ́run. Kì í ṣe pé ká pa àgbò, kì í ṣe pé ká pa àgùntàn, kì í ṣe pé ká lọ mú ẹyẹ wá, kì í ṣe pé ká lọ mú kíní kan wá. Irọ́ o, ó ti kú ọbẹ̀ pátápátá. Ibi ká lọ ṣe ẹbọ ìgbésọ sókè, ẹbọ ìgbésọ sílẹ̀, gbogbo yẹn ò ní lárí mọ́. Nígbà tí a dé májẹ̀mú tuntun ní ikú àti àjíǹde Jésù, ó ti cancel ẹ̀ dànù. Now kí wá ní òpó wo la lè gbà sọ́dọ̀ Ọlọ́run lónìí? Náà kí wọ́n máa mú ní kọ̀ọ̀kan. Ṣé rí ìran wòlíì láàfin yẹn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Ṣé ikú àti àjíǹde Jésù ó ṣe kí ni o? Ó ti gbogbo ẹbọ tí gbogbo àwọn tí wòlíì ìgbà bẹ́ẹ̀ rú láyé ó ti bá yín rú. So tẹ́nìkan sọ pé jẹ́ kí n lọ bẹ́ẹ̀ gbàdúrà, ó ti kẹ́ ti mọ̀ pé ó ń da yín padà sínú ìjọsìn ọ̀nà tí Ọlọ́run ti fagilé tẹ́lẹ̀. Kò lè sá, that's why tẹ́ fi máa rí pé wọ́n ní wòlíì ẹ̀dẹ̀ tí lọ́ba ẹjọ́ mo bẹ̀ yín. Ta ni ẹni náà tó lè sọ pé wòlíì ló bá ń gba àdúrà táyé òun fi dá? Ó kò possible, torí pé ọ̀nà yẹn Ọlọ́run ti cancel ẹ̀ kò mọ́mọ́. Ṣùgbọ́n báwo làwọn arábíà ṣe jẹun nígbà tó máa sòótọ́ fún yín? Báwo ni wọ́n á ṣe mọ̀nàmọ́dún àpò yín, báwo la ṣe tẹ̀ wọ́n lọ́wọ́? So wọ́n á dá yín padà sínú ẹ̀sìn tàtijọ́ ni. Ọ̀nà tó rọrùn jùlọ nìyẹn. Tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí nípa ikú àti àjíǹde Jésù bá fẹ́ kó yé yín dáadáa, Hebrew chapter 7 and chapter 8, ẹ lọ ka chapters méjèèjì yẹn. Ó ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bí ikú àti àjíǹde Jésù ti pàṣẹ ìran àlùfáà. So lónìí táwa là ń pè ní àlùfáà lónìí, àyà yín lẹ́nu. 1 Peter chapter 2 verse 5.
1 Peter chapter 2 verse 5 ó máa kú dá wa lóhùn. Ó sọ pé ó ní pẹ̀lú ẹ̀yin, ó ní ẹ̀yin pẹ̀lú bí òkúta ààyè, then kaka lóyìnbó náà, ó ní you also as living stones are being built up a spiritual house, a holy priesthood. Ṣẹ́ni bẹ́ẹ̀, ó ní ẹ̀yin pẹ̀lú bí òkúta ààyè ni a kọ́ ní ilé ẹ̀mí. Ṣẹ́ni bẹ́ẹ̀ yẹn a ti kọ́ wa ní ilé ẹ̀mí, kò yẹ pé àwọn tá a wà yìí a ò ní ìdí ká máa observe aṣọ wo la máa wọ̀, aṣọ gígùn ni, fìlà kúkúrú, fìlà tó ga, ìta máa gbé kọ́rùn, ìta máa gbé kọ́pá, ìta máa kọ síwájú orí, ìta máa kọ sẹ́yìn ọwọ́. A ò ní ìdí ẹ̀ mọ́ torí pé spiritual worship òun nìkan ló kù. Ó wá pè wá lórúkọ wa, ó ní àlùfáà mímọ́, àlùfáà mímọ́. Ẹ wá gbọ́, ó ní láti máa rú ẹbọ ẹ̀mí tí ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípa Jésù Kristi. Ṣẹ́ni bẹ́yìn, ohun tó kù báyìí kì í sọ̀rọ̀ pé a ṣe báyìí níwájú pẹpẹ kan, tàbí a ṣe báyìí, tàbí aṣọ báyìí la gbọ́dọ̀ wọ̀ lórí aṣọ báyìí, ìkéle òkè ìkéle, kò sí yẹn mọ́ torí pé a ti di àlùfáà láti máa ṣe kíni o, láti máa rú ẹbọ ẹ̀mí. Kì í ṣe ẹbọ ọmọ lọ ra ikú rẹyẹ lọ́jà mọ́. Ní tí ó ń sọ nìyẹn torí pé ikú àti àjíǹde Jésù àti cancel. Kí wá ní ìrúbọ wo ni Ọlọ́run wá béèrè? Kí ni ìrúbọ yẹn máa jẹ́? Ìrúbọ tá a ń lu sí Ọlọ́run lójoojúmọ́, ìwà mímọ́, giving, ìfifúnni, fífi owó sí iṣẹ́ Ọlọ́run, kì í ṣe iṣẹ́ àgàmú rárá o, iṣẹ́ Ọlọ́run alààyè, àdúà, ọpẹ́ àti ìyìn, àwọn ẹbọ tá a máa rú nìyẹn, kì í ṣe ẹbọ lékulẹ̀já mọ́. Ohun tí Bíbélì ń jẹ́ kí ó yé wa nìyẹn. Now mo fẹ́ address issue kan. Òun ló ṣẹ́rí ibi ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń confuse pé tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí la wá ní di pastor fún. Kí ni Bíbélì sọ pé fún wa ní àwọn kan láti jẹ́ apostoli, láti jẹ́ àlùfáà, láti jẹ́ wòlíì, láti jẹ́ kíní kan, láti jẹ́ kíní kan. Kí ló wá fà bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ nìkan ṣe ń sọ tó ṣe bí ìlọ́mì Bíbélì ò sọ pé láti jẹ́ kíní kan, kò dẹ̀ sọ wòlíì, kò sọ àlùfáà. Àwọn ni wọ́n ní ká wọn láwọn òkè, ẹ jẹ́ ká lọ kà, ẹ ká lọ kà kíní kan, ẹ jẹ́ ká kà náà. Ephesians chapter 4 verse 11 to verse 15. ẹ jẹ́ ká kà Ephesians chapter 4 verse 11, 12, 13, 14 and 15. Ẹ rí pé ó máa clear. Torí pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wípé pastor òun ló wà, òun ni alárinà láàrin ènìyàn àti Ọlọ́run. Ọlọ́run ti cancel àti pastor o, àti àlùfáà o, àti bishop o, àti wòlíì o. Ọlọ́run ti cancel, kò fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ́ alárinà láàrin ènìyàn àti Ọlọ́run, kò fẹ́ gbọ́. Ẹnìkan péré òun ni alárinà láàrin Ọlọ́run àti ènìyàn, òun náà ni Jésù Kristi. Màá kọ́ wa nǹkan tí Bíbélì ń sọ níbí báyìí. Now Ephesians chapter 4 verse 11 to verse 15. Ó ní nítorí náà ó sì fi àwọn kan fúnni bí apostoli, àti àwọn mìíràn bí wòlíì, àti àwọn mìíràn bí evangelist, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Verse 12. Fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́. Kí ni díẹ̀ tó fún wa láwọn iṣẹ́ ìránṣẹ́ márùn yẹn? Fún àṣepé, mo like the English ṣe kọ́, ó ní for the equipping of the saints, for the equipping, to equip us, láti kó iṣẹ́ lé wa lọ́wọ́. Iṣẹ́ tí àwọn wọ̀nyẹn apostoli, kí ló ti ń pè, wòlíì, evangelist, pastor, teachers, iṣẹ́ wọn ni láti kó irinṣẹ́ lé wa lọ́wọ́. Bí ẹ̀gbọ́n ni ó ní for the equipping of the saints, for the work of ministry. Irinṣẹ́ tá a máa lò fún iṣẹ́ ìránṣẹ́ kan kò lé wa lọ́wọ́. Iṣẹ́ àwọn wọ̀nyẹn nìyẹn. Kì í ṣe pé bóyá mo ríran sí ẹ̀gbẹ́ bó Ọlọ́run ti ń bá mi sọ̀rọ̀ látàlẹ́ àná fún ẹ. No, ó máa ṣe o, ó máa ṣe o. Jẹ́ ká tẹ̀síwájú. Ó tún wá ní kí tún ní iṣẹ́ wọn. Ó ní for the edifying of the body of Christ. Ó máa ga o. Ó ní fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́. Ó tún tẹ̀síwájú ní fún ìmúdàgbà ara Kristi. Kẹ́ ẹ lè dàgbà, mọ́mì, kẹ́ ẹ lè dàgbà, dádì, kẹ́ ẹ lè dàgbà nínú ìgbàgbọ́. Kì í ṣe pé ẹni bá sọ torí mo ṣe kíní kan dáadáa severally, mi ṣe mọ́ǹsì torí àwọn èèyàn ti wá máa ń sà. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún màá kàn dé church kan máa ní kí ni díẹ̀ tẹ́ fi ń sin ọlọ́tẹ̀ fi ń wá church. Ẹlòmíà ní àwọn òfẹ́ kọ́mọ ń kú, ẹlòmíà ní òfẹ́ ká ọkọ̀ ń kú, ẹlòmíà ní òfẹ́ káyà ń kú, ẹlòmíà ní òfẹ́ ṣẹ́ bọ́ lọ́wọ́ wọn. Mo á máa sọ mọ́ pé mo tẹ́ dárúkọ tó wá pé tó ẹ̀ ṣe ń sin Ọlọ́run mọ Ọlọ́run yẹn, because tí ìkànnù ìdí tẹ́ fi ń sin Ọlọ́run bá ti tó bá ṣẹ́ ní sin Ọlọ́run mọ́ nìyẹn. Kọ́tẹ́ ń sọ nìyẹn. No, iṣẹ́ ìdí tí Ọlọ́run fi fún wa ní
àwọn ìránṣẹ́ márùn yẹn tá a bá ṣe kà nínú Ephesians chapter 4 verse 11, ìkíní apostoli, wòlíì, evangelist, olùṣọ́àgùtàn, olùkọ́ni. ìdí tó fún wa ní márùn yẹn, àkọ́kọ́ ẹ̀ nípa láti kó irinṣẹ́ lé wa lọ́wọ́ tá a fi ṣe iṣẹ́ ìránṣẹ́, ìyẹn pé tá a fi jèrè ọkàn fún Kristi. ìdí kejì ni pé láti mú wa dàgbà fún ìmídàgbà ara Kristi. ó wá verse 13 wá ní láti kó irinṣẹ́ lé wa lọ́wọ́ láti mú wa dàgbà títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run. Oh my God. ìdí tá a fi ní ìdí àwọn nǹkan méjì yẹn, irinṣẹ́ àti ìdàgbà, ni wípé ká lè ṣe kí ni o, títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ ní ìmọ̀ Ọlọ́run. ó tún wá ní títí a fi di ọkùnrin, títí a fi dé ẹ̀kúnrẹ́rẹ́ ìwọ̀n Kristi. Oh my God. títí a fi dé ìṣọ̀kan ìgbàgbọ́. ìkejì, títí a fi ní ìmọ̀ Ọlọ́run. ìkẹta, títí a fi di ọkùnrin nínú ẹ̀mí. ìkẹrin, títí a fi di ẹ̀kúnrẹ́rẹ́ ìwọ̀n Kristi. a máa mature tí ò ní sí àwọn ẹjọ́ ẹgbà míì, ẹ má jẹun kú báyìí, ẹjọ́ wọn máa tún sọ pé wọn máa pa mí, tí ò ní sí. Oh God. Verse 14 ó wá ní ìdí tá a fún wa ní kíní yẹn ni pé ìdí tá a fi gbọ́dọ̀ dàgbà, ìdí tá a fi gbọ́dọ̀ dé ẹ̀kúnrẹ́rẹ́, tá a gbọ́dọ̀ dọ́kùnrin ni pé verse 14, kí àwa má ṣe jẹ́ ìwé mọ́ tí a ń fi gbogbo afẹ́fẹ́ ẹ̀kọ́ tì sí wá tì sẹ́yìn, tí a sì fi ń gbá wa kiri nípa ìtànjẹ ènìyàn, nípa àrékérekè fún ọgbọ́nkọ́gbọ́n àti múniṣìnà. ṣe rí bẹ́yìn. ìdí ẹ̀ nìyẹn. ẹ dákun ẹ̀jẹ̀ bèrè, ṣé 99% kìrìsìtẹ́nì òde ni wọ́n ṣe wò kí ń ṣèwé nínú ìgbàgbọ́? ẹlòmíì ti mú mi gbogbo àwọn bacteria, good bacteria inú bọ́dì ẹ̀ wọ́n ti daṣẹ́lẹ̀, wọ́n ti bínú. ẹlòmíì ti mú òróró títí àwọn internal organs tó máa ń process oúnjẹ ó ti sú wọn. kí ló dé? láti mú wa dà káwa má bàa jẹ́ ìwé mọ́, tí a fi gbogbo afẹ́fẹ́ ẹ̀kọ́ tì sí wá ti sẹ ẹjọ́ mo ní ìbéèrè sà, kí ni ìbéèrè yìí? ẹgbọ́ ṣé béèrè ó fà yẹlẹ kéèyàn máa mú gbó àwọn nǹkan tí ò tó ẹ kéèyàn kàn ló common sense pé no, ó ti bẹ̀rẹ̀ sọ wá kájí kí ẹ̀yà ara wa kó jẹ́ mímọ́. báwo ni ẹ ṣe máa béèrè question ká má bàa jẹ́ ìwé mọ́? àwọn ẹ̀kọ́ déédéé àti máa béèrè déédéé tá bá ti gbọ́ àwọn pé no, the Bible did not say so, béèrè sọ báyìí. tó bá ti dàgbà a lè fi ẹ̀wọ̀n ẹ̀kọ́ déédéé a lè fi gbá kiri mọ́. ìdí ẹ̀ nìyẹn ní ìjọsìn tòní ṣe ẹ̀kọ́ rí nìyẹn. ẹjọ́ sórí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi ojú inú wò ó láì ṣe partiality, sórí bẹ́ẹ̀ láì ṣojú ṣáájú ẹnikẹ́ni tàbí ohunkóhun. ẹ gbàgbé ṣọ́ọ̀ṣì, ẹ gbàgbé jíò, ẹ gbàgbé ẹnikẹ́ni, ẹ kàn farabalẹ̀ fọkàn sí ẹ̀kọ́ ẹ rí i pé kò rí bẹ́ẹ̀. àwọn èèyàn sì wọ́n ti fi ẹ̀kọ́ èké gbá wọn kiri. wọ́n ní pásọ̀ kan ti sọ pé ìyẹn lè máa masturbate. tó bá jẹ́ ọkùnrin nínú ìgbàgbọ́ tó ti lóye tó ti dàgbà, kò sẹ́ni tó yẹ kó sọ fún ẹ rárá tó wà fún ìgbà ìránṣẹ́ ìkéré dé àwọn kan bẹ pásọ kí ni ló máa bá wìyà ní kíni, ṣé kàtí bẹ́ẹ̀ lè sọ nìyẹn ní tó máa jábọ́ lẹ́nu wa nìyẹn. kì í ṣe bá ní ṣọ́ọ̀ṣì wa pé ẹjọ́ ṣé lóòótọ́ ni pé masturbation kì í ṣẹ̀ṣẹ̀ ìwà àwọn kékèké dàbí afẹ́fẹ́ ẹ̀kọ́ ìké tá a fi ń gbá sí wá sẹ́yìn. ẹ̀rí ó ní nípa ìtànjẹ, ṣé wọn sì kí ń tàn wá jẹ náà up to today pẹ̀lú àwọn ẹ̀kọ́ rédèrèdè, àwọn ìran àgàmú rárá, àwọn ẹni tó jẹ́ pé on a good day wọn ò tẹ́rú ẹni tó pásítọ̀ mi ò tẹ́rú ẹni tó ń kan ilẹ̀kùn ọ́fíìsì yín on a good day láì mọ̀ rí pé ó kàn wá kó wọn bí bàbá ti yá ẹ̀dá, ṣùgbọ́n ẹ wà máa irú ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ ń pè dádì mọ́mì, irú ẹni bẹ́ẹ̀ ló subject life yín to nothing. ayé mi ní bàjẹ́, mọ́mì ẹ sọ bẹ́ẹ̀ fúnra yín. ẹ̀rí ó wá dé fásitì oní ṣùgbọ́n ká máa sọ òtítọ́ ní ìfẹ́ kí a lè máa dàgbàsókè nínú rẹ̀ ní ohun gbogbo, ẹni tí í ṣe orí àní Kristi. ẹ̀rí ká lè máa dàgbàsókè nínú rẹ̀ nínú ohun gbogbo, ẹni tí í ṣe orí àní Kristi. ṣe pé wọ́n sọ pé àní pásítọ̀, wọ́n sọ pé àní jíò, àní Kristi òní wọ́n rí fàásì ń bẹ̀yẹn. náà ẹ jẹ́ mo wá fẹ́ wá máa mú ọ̀rọ̀ kan tí mo sọ pé ó máa ń dàrú pé ṣe bí òpó sí ọ̀dọ̀ Ọlọ́run máa jẹ̀mú láìláì, ṣe bí mo dárúkọ wòlíì bẹ̀
ṣe bọ́dọ̀ ẹ̀kọ́ wòlíì nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ mara àwọn tọkọ síbẹ̀ ẹ̀yọ́ mo fẹ́ kẹjẹ ká lọ síbẹ̀ wò ó sì ṣẹ́rí ìdí ẹ̀ tó fi dàrú mọ́ àwọn èèyàn lójú ni wípé wọn ò mọ ìtumọ̀ ọ̀rọ̀ ṣẹ́rí tí ọ̀rọ̀ bá ti wà tọ́rọ̀ bá ti wà téèyàn ò bá ti mọ ìtumọ̀ ẹ̀ èèyàn mọ ìtumọ̀ ẹ̀ kò ní lè define ẹ̀ ó dàbí tó máa ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ẹni ẹjọ́ sáà kí ni ìtumọ̀ ìfẹ́ ìfẹ́ ni pé mo love ẹ̀ ìtumọ̀ ìfẹ́ kọ́ yẹn o rárá ìyẹn kọ́ náà tẹ̀ pé ní ìfẹ́ torí pé tẹ́ ẹ bá fẹ́ràn ẹni tó lo love yẹn wàá rí òótọ́ wàá sọ fún so àwọn èèyàn ti sọ definition ọ̀rọ̀ nù so kò jẹ́ kí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn yé wọn so ó wá rọrùn láti yí wọn báyìí wọn á lọ wọn báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mu ní ìkọ̀ọ̀kan wá sọ fún wa mo ní ìran wòlíì ara òkúta àgbàdo sọ̀rọ̀ àti di kò sí èèpo yẹn ò sí mọ́ kò sí àlẹ́gàtà mọ́ it is you and your God àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan tó dẹ̀ máa ń yà mí lẹ́nu á ní ìgbàgbọ́ bàbá ò gbọ́mọ́là ìgbàgbọ́ bàbá ò gbọ́mọ́là ṣùgbọ́n ẹ̀yin ìyá mi gbogbo ìṣẹ̀kẹ́ ọmọ yín mọ Ọlọ́run ẹ̀yin lẹ mọ Ọlọ́run tẹ wá ń sọ̀rọ̀ ọmọ yín fọ́lọ́run intermediate lẹ́ ń ṣe fọ́mọ yín so work how is it working for you ó mà ṣe ẹ̀rí inú máa ń dùn tẹ́ bá ti ń ṣe family fellowship wa ẹ̀mí àti àwọn máa ń jẹ́ ká àwọn ọmọ wa mọ̀ lójoojúmọ́ àti sọ́sọ́ ó ti fẹ́ sọ ọ̀wà fúnra wa tá à ń sọ fún wọn pé ẹ wo ẹ má sọ láyé yín pé Pastor Sam àti Pastor Christy ló bí yín o ẹ mọ Jésù kò sí ká má jẹ family meeting tá a bá ti ń sọ nípa ibéèlì báyìí a máa ń jẹ́ kan realize dáadáa pé your relationship with God báwo ló ṣe rí àwọn ti ṣe last week tí mo gbọ́ mọ́mí tó ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn nígbà tó ń sọ wọn ní ṣé àwọn èyí wọn ti dàgbà ju béèrè lọ onírọ̀ o gbọmọgbọmọ làwọn fàdìtì mo dey agree so ní ayé tá a wà yìí náà àwọn ọmọ Léfì tó jẹ́ òpó kejì ní májẹ̀mú láìlẹ̀ yẹn kò relevant mọ́ irọ́ o kò sí ọmọ Léfì nípa ìbímọ pé ṣé mo sọ fún àwọn ní àwọn ìran àlùfáà Árónì ní àlùfáà àwọn ọmọ ìran dírun ẹ̀ lọ́ máa jẹ́ àlùfáà lọ then àwọn ọmọ Léfì ẹ̀yà ni tribe kan ni ẹ̀yà yẹn lá máa jẹ́ ọmọ Léfì lọ láìláì but irọ́ o ní ìsìn àwọn ọmọ Léfì ni àwọn ẹ̀yà tí Ọlọ́run yàn fúnra ẹ̀ kì í ṣe by tribe mọ́ o ní ìdí àti lọ jẹ́ Levite ní Israeli òde òní kò tó no torí pé a sọ fún wa pé ó ti di nǹkan tẹ̀mí that's why tí Bíbélì ṣe sọ nínú Romans chapter 9 verse 8 ó sọ kínní kan bẹ̀ ó ní èyí yìí ni pé kì í ṣe àwọn ọmọ nípa ti ara ni ọmọ Ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ ìlérí ní a kà ní irú ọmọ àwọn ọmọ ìlérí the children of promise nípasẹ̀ Abrahamu so that's why pé Abraham's blessings are mine báwọn ọmọ Abrahamu ní Israeli ṣe ń kọrin yẹn bó ṣe ń jẹ́ fún wọn àwa náà tá jẹ́ ọmọ Abrahamu nípa tẹ̀mí ó ń jẹ́ fún wa tó ké bèrè ló sọ bẹ́ẹ̀ fún wa so seer tàbí prophet yẹ pé àwọn aríran tàbí àwọn wòlíì ẹ̀rí kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ now ṣùgbọ́n problem wa wà lónìí àwọn bóyá wọ́n mọ̀ bóyá wọn ò mọ̀ but kí ni kan mo ṣáà mọ̀ pé àwọn adarí ẹ̀sìn Kristi ọjọ́ òde òní ẹ̀sìn májẹ̀mú láíláí òun ló ń pawó fún wọn so wọn ò fẹ́ ready láti understand pé wòlíì májẹ̀mú láíláí àti wòlíì májẹ̀mú tuntun iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní wọn ò ní gbà mo lè fi dá yín lójú pé 99% wọn ò ríran ní nǹkan tó ń sọ yẹn wọn ò rí alẹ́ tó wẹjú lára wọn alẹ́ tó jẹ́wọ́ fún wa pé àwọn wẹjú ni pé àwọn fẹ́ bọ́ kí ni káwọn ṣe aláwọn tó jẹ́ pé psychology náà ń lò ìfiwamẹ́rò psychology ni tẹ́ bá ti déwájú wọn bẹ́ẹ̀ ṣe ń sọ lọ bẹ́ẹ̀ ṣe ń sọ bọ̀ wọn á lò dá àwọn kan wà logic náà máa ń lò that is why ok jẹ́ kí n fi lẹ́sàmù kan kò sí kẹ́ má gbọ́ ẹ kàn dé ọ̀dọ̀ wòlíì kan ni tẹ́ bá ti kúnlẹ̀ wọ̀ báyìí wọ́n á ní mọ́tò yín kọ́ màsà mi ò gbé mọ́tò mi ò ní mọ́tò Ọlọ́run mi ò tẹ́ bá ríru mọ́tò yín tó ẹ kẹ́ ẹ máa gùn lọ́wọ́lọ́wọ́ báyìí náà ẹ rí i pé ọ̀rọ̀ yẹn wọn ò sọ fẹ́ nìkan ẹ máa gbọ́ káàkiri mo sọ story kan nígbà kan àwọn family friend wa kan wà láyé ìgbà kan ọkọ àti ìyàwó jà ẹ rí asúmọ́ra àdúgbò làjọ ń gbé ọkọ àti ìyàwó jà ìyàwó akẹ́rù jáde ọkọ dẹ̀ ti try láti reach ìyàwó ẹ̀ kò rí reach kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọkọ tó try
láti pe àwọn pastor tí ìyàwó ẹ̀ mọ̀ wọn ò rí reach. Ọkọ wa bá mi now mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ṣàlàyé wọ́n ti kẹ́rù wọn lọ́jọ́ òun ní ọba mi ẹni tá a kà sí ọmọ Ọlọ́run torí ọmọ Ọlọ́run ni àǹtí yẹn she is a very lovely woman òótọ́ tó wà bẹ́ẹ̀ ni mo á gbé fóònù mi mo ní n bá pe nọ́mbà ìyàwó máa wọn ò dáhùn wọn ò gbé mo á kọ mẹ́sẹ̀gì sí wọn mo kọ mẹ́sẹ̀gì sí wọn text message ló wà nígbà yẹn kì í ṣe WhatsApp kò tí ì rí báyìí text message mo á text wọn mo ní ẹ ṣé o èmi ò mọ̀ pé mo ti di báyìí lọ́wọ́ yín pé mo pè yín tọ́ kẹ́ lè mọ̀ dáadáa ọkọ yín sọ̀rọ̀ fún mi mo ti gbọ́ o so èmi á dúró di 30 ṣẹ́jú tí ẹ ò bá pè mí lẹ́yìn 30 ṣẹ́jú màá delete nọ́mbà yẹn lórí fóònù mi ẹ má dẹ̀ mi àti yín ò ní ọ̀kan papọ̀ mọ́ ẹ ṣe mà ní tí mo kọ nìyẹn lọ́jọ́ yẹn ọkùnrin wọn ní kọkàn wọn mo ní kó máa lọlé wọn nìyẹn ọ̀nà ẹ máa lọlé tó bá dàárọ̀ là ìkùtù wa èmi lè máa rí ẹ̀yin ọmọ Ọlọ́run nígbà tó di 15 minutes after bí fóònù mi ṣe ríǹgì nìyẹn àwa jẹ àmúni kí ló lè ṣẹlẹ̀ tí èmi lè pè yín tẹ̀ ní gbé kí ló lè ọ̀nà tí àròjọ́ lọ́dúnjọ́ òun ni ṣẹ́ni bá ti bá mi rojọ́ yìí kò tiẹ̀ make sense sí mi àtọ̀ ibo lẹ́wà wọn ní èmi àti ìfẹ́ mi jókòó náà báyìí àjọ máa sọ̀rọ̀ yẹn ni ibi tí mo ń lọ́wọ́ ẹ má bínú kẹ bá gbọ́ pé mo lọ lé wùlí kẹ bá rò pé pásọ sáàmù náà ti ń yàlé rọ́ o mo ní kí n sọ bẹ́ẹ̀ kí n ṣàlàyé ibi tó ṣẹlẹ̀ náà wọ́n ní náà bá fún mi ní àdírẹ́sì okay bó ṣe di ìdájí èmi ti expect pé kí n lọ wẹ̀ kí ni bí mo ṣe rí ọkọ màdámù yẹn lé ní ègé ni ṣé bí mo ní ká dúró èmi àwọn lẹ́sà àwọn nìkan ń ṣe kì í ṣe mi nìkan ń ṣe mo ló dáa ṣé ẹ mọ ibi báyìí tó láwọn onímọ́tò ń gbà ìyàwó òní ṣé ẹ mọ àdúgbò báyìí wọ́n ní báyìí wọ́n lé pásítọ̀ kan báyìí wọ́n láwọn pásítọ̀ yẹn dáadáa pé àwọn kìlọ̀ ní ẹ̀ẹ́dẹ̀ tí ìfọ̀rọ̀ lọ pásítọ̀ yẹn tẹ́lẹ̀ wọ́n láwọn ti fọ̀rọ̀ lọ wọ́n láwọn ò rí wọn àwọn ará ẹ̀rìn iṣẹ́ rí àwọn iṣẹ́ Ọlọ́run báyìí ẹ yá jẹ́ ká bọ́ sí mọ́tò náà bá gbé mi dé àgbàdo wá dé junction church yẹn mo á ní kí máa yẹn kó dúró síbi mọ́tò èmi àgbọ̀kadà lọ mi ìfẹ́ kó mọ̀ pé ọkọ ẹ̀ ló gbé mi wá gbà tí mo débẹ̀ yẹn mọ̀ Ọlọ́run àìpẹ̀lẹ́ ẹ̀ra mo kí àwọn ènìyàn àwọn kan náà sùn sí ṣọ́ọ̀ṣì àwọn tí ò níṣẹ́ ẹgbẹ́ wọn máa bí iṣẹ́ tó ń ṣiṣẹ́ wọ́n sùn sílẹ̀ ní àárọ̀ kùtùkùtù ọjọ́ Tuesday ayé mi ò ní bàjẹ́ ẹ wo mo ṣàwà jókòó ni pásítọ̀ bá dé ẹ̀rá sà ẹ̀pẹ̀lẹ́ sà ẹjọ́ sísá báyìí ni wọ́n ní kí n pàdé wọn níbi lẹ́ni àwọn ẹ̀pẹ̀lẹ́ kí ni mo sọ tán o ní wọ́n máa pè sísá jáde o mo á sọ mo ní mo lè surprise mi ibi ilẹ̀ ń sùn ẹ̀yin ọmọ ilé ọmọ lọ́nà iṣẹ́ ìyàwó ló ń jẹ yín ni ìyá bẹ́ẹ̀dì ni níbi tí ẹ lówó dé ẹ ń sùn pẹ̀lú àwọn refraps ẹ má bínú níbi tẹ́ wà o kò tọ́ sí yín no matter what happen wọ́n náà fẹ́ ẹ má rojọ́ sí mi tẹ́ wọ́n fẹ́ rojọ́ sí mi tó bá ti di aago 5 ìrọ̀lẹ́ òní màá wá sílé yín mo tẹ̀sí gbọ́dọ̀ bá yín bẹ̀ kẹ̀kẹ́ ká wá sọ̀rọ̀ ibi tẹ́mi lè jókòó sí sọ̀rọ̀ rẹ̀ kì í ṣe bíi ẹ̀wẹ̀ yín ẹ̀wẹ̀ lábẹ́ létà fi mọ̀ kọ́ ní ẹ̀rẹ́ ti kọjá gbélé yìí ẹ̀wọ̀n náà wá ṣe retreat kì í ṣe rú bíi ẹgbà mú sọ fún ẹ wò bọ́lọ́run ṣe máa gbógun fọ́lẹ̀ mi o mo á lọ sọ pásọ pé Sam ti ń lọ wọn akínmáyé ti lọ kẹkẹ ká gbàdúrà ṣe àpé sísá yẹn mọ̀ mí as Pastor Sam pásọ yẹn ò mọ̀ mí as Pastor Sam so ó mọ̀kàn mọ̀ mí gẹ́gẹ́ bí arákùnrin kan pátó máa ní ẹ jẹ́ ká gbàdúrà sà ń bá kúnlẹ̀ àti ẹ̀ ti mọ̀ pé wàhálà délé ni ó sọ pé wow ó ti mọ̀ ìrísí wa ń bà wọ́n dọ́gbọ́n sọ fún bàbá yẹn pé ẹ̀sà kan wọ́n kánjú wọn lọ fi jẹun náà kí ló dé ẹjẹ gbàdúrà wọn ní ká jẹ́ ká gbàdúrà inú pásítọ̀ ní olùbáwẹ̀ sí gbàdúrà orúkọ Jésù ó kàn sọ sẹ́ńtẹ̀nsì kan báyìí kọ́ ni ó tán lórí kí n lajú kí n wò ó bá wò wọ́n ní níbi iṣẹ́ yín yẹn tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ yẹn àwọn mẹ́ta lójú wọn ràn mọ́ pòsíṣàn yín àwọn mẹ́ta ló hàn bó ṣe wọn ò dẹ̀ mọ̀ pé ìjọba iṣẹ́ tẹ̀ ń ṣe fún ìjọba ó ní agbára jù bẹ́ẹ̀ lọ ni èmi ló bá sọ mi ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì rí láyé mi ìbá ẹni gọ́ọ̀mẹ̀ntì ṣiṣẹ́ rí mi ò join civil service rí láyé ó ní now ṣe ní ọ́fíìsì yẹn ẹni tó jẹ́ assistant yín ní ọ́fíìsì yẹn ó ní a lot of ewu nínú láti bóyá sọ a lot of owú bóyá sọ ní ó lo ìbomọ́ Yorùbá a lot of owú ó ló ní nínú báyìí láti rí yín lẹ́pàá ó ní sọ ní ṣe ní ọ́fíìsì yẹn ṣé àtẹ̀ ìjókòó sí yẹn ẹ gbọ́dọ̀ ra òróró kẹgbẹ́ wá
kẹ́sì pé àmúlẹ̀ sàmúlẹ̀ máa wà lọ́la ẹ̀wò bí ṣe bóyá sọ yẹn mo dọ́gbọ́n ojú àti yẹn ojú máa tì wọ́n lọ́jọ́ wọ́n á fún mi lọ́rọ̀ sọ bàtà wa lọ tàwa jáde tààmù ní ṣọ́tán mo ní ṣọ́tán ibi tẹ́ wá jókòó sí ni pẹ̀lú ìwé tẹ́ ẹ̀ka ìwé láyé pẹ̀lú bíbélì tẹ́ ẹ mọ̀ láyé ṣe ibi tẹ́ jókòó sí èmi iṣẹ́ ìjọba n ò lè sọ ó bàtà bá di aago 5 ọjọ́ yẹn tí máa lé ọlé wọn mo ti bá wọn bẹ̀ padà bọ́lá ti solve problem yẹn nìyẹn báwọn arábí ṣe ń ṣe nìyẹn àyídà kan wẹjú ọ̀kan lo psychology ọ̀kan lo logic lásán kò ní di psycho ẹ̀yìn ẹ̀ mọ́ wọn kàn lo logic lásán wọn á wò dúró yín wọn á wò bẹ́ẹ̀ ṣe ṣe wọn ò bẹ́ẹ̀ ṣe rí wọn á ní àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ tẹ̀lé ra wọn tẹ́ ẹ̀ bá ṣọ́ra yín ẹ̀ kàn bẹ̀ sí kà ní tẹ́ bá ti bẹ̀ sí irú ìjọba ibi tẹ́ ti máa wọṣẹ́ nìyẹn òun sọ fún yín pé ọ̀nà sọ pé kẹ́ ẹ má yẹ kàn fi àmúlùmálà àwọn ẹ̀kọ́ kan fi gba yín sí yín sọ̀rọ̀ tó kò sí prophets láyé táwa ẹ̀ kọ́ iṣẹ́ wọn nígbà yẹn kọ́ ní iṣẹ́ wọn ní ìsìn mo sọ ní prophet reveal God to you because they hear from him táwa pé prophet kan wà o iṣẹ́ ẹ̀ ni pé láti fi Ọlọ́run hàn yín à ń fi ìdí ẹ̀ tẹ́fítẹ́ tó fi gbọ́dọ̀ jẹ́ Ọlọ́run ni a fi hàn yín ṣe pé a sọ fún yín pé kíní kan fẹ́ ṣẹlẹ̀ má travel lọ́la o torí ọ̀nà ò dá o iṣẹ́ prophet kọ́ yín ẹgbàá mi sọ fún yín prophet reveal God iṣẹ́ wọn nìyẹn láyé tá a wà lọ́nà kan máa ní òun prophet kíní kan ó wá sọ pé Nàìjíríà àti Cameroon fẹ́ gbá bọ́ọ̀lù Nàìjíríà ló máa ń wíyẹn mẹ́lọ́sọ̀ sọ Nàìjíríà ló máa ń torí pé wòlíì àlàyé lòun olè ayérayé ni kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ tó kò sí prophet mọ́ àsìkò wa ti ń lọ ẹni kì í ṣe bẹ́ẹ̀ nìkan kí wọ́n á náà pè ní apostoli tó mọ̀ kàn nínú àwọn márùn-ún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yé wọn mo sọ fún iṣẹ́ pásọ̀ ni pé láti darí agbo ẹ̀yọ́ láti gáìdì agbo iṣẹ́ wọn nìyẹn but mo fẹ́ sọ̀rọ̀ nípa apostoli yẹn everybody oyó yẹn ti pọ̀jù apostle every time má bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ ìjọ kí ló ń jẹ́ apostle time fúnra yín yẹn wọ́n á nítorí pé àwọn ṣe kinní kan wọ́n ṣàwá kankan sọ nípa apostle irọ́ dẹ̀ ni kò sí oyè lọ́wọ́ báyé bí báyé ń sọ̀rọ̀ ẹ̀ oyè apostle òye ọmọ how ma ṣàlàyé ṣẹ́ni ní ayé ìgbà yẹn kí ló ń pè ní apostle ni àwọn ẹni tí ó rí Jésù báyìí tó bá jẹun tó dẹ̀ bá mú àwọn tó ń bá Jésù wọléwọ̀de ní àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ àwọn la pè ní apostle nígbà tí Jésù ti kú tó ti jíǹde tó ti lọ òkèèrè ọ̀run àwọn ti di apostle kò sí oyè yẹn mọ́ kò exist mọ́ kí ẹ̀ tó débi tí oyè apostle láyé tá a wà ó ti transit kú òpàkátá láyé ẹ ti mọ̀ àti èyí táwọn ẹ̀pẹ́ wọn sọ pé àwọn kan jẹ́ oyè saint gàràgàrà kan báyìí ẹ ti mọ̀ ìpele yìí ti transit kò sí láyé ìmọ̀ràn àtọ̀ ẹ tó lè pè ní apostle bí ó ti ṣiṣẹ́ ìrànṣẹ́ ó ti wá dàgbà gan ó ti wá di pé kò ní láti dijú láti gbàdúrà kó sọ̀rọ̀ báyìí kó jẹ́ àṣẹ ẹyọ wọ́n lè ran àwọn yẹn lọ́wọ́ kán pè wọ́n ní apostle tó pé àwọn yẹn inú ọ̀rọ̀ wọn gan wọn ò sọ̀rọ̀ ti bí mọ́ mi ìfẹ́ promote anybody ni mi sì fẹ́ dárúkọ orúkọ ọba àwọn yẹn iṣẹ́ àwọn apostle bíbélì dẹ̀ ni nígbà tá a kà wọ́n ní bíbélì àwọn ni Ọlọ́run fún ní okun àti agbára láti tan ẹ̀sìn Kristi káàkiri àgbáyé àwọn iṣẹ́ tó le jù àwọn olóṣèlú tó le jù pátá nínú iṣẹ́ ìjèrè ọkàn àwọn evangelist tí wọ́n nìkan focus message go everywhere àwọn òtí ẹ̀ ní ìsinmi bá dúró go here and there nípa Kristi láti fi Kristi hàn àwọn ènìyàn so ẹnìkan bèèrè ọmọ oníṣẹ́ nìkan lè ní gbogbo èèyàn ní yes dáadáa ẹnìkan lè jẹ́ evangelist ó dẹ̀ tún ní orí ọ̀fẹ́ láti kó ìjọjọ orí ọ̀fẹ́ pastor láti guide ìjọ àwọn yẹn máa ní sùúrù dáadáa wọ́n guide ìjọ àwọn yẹn wọ́n tọ́ ìjọ sọ́nà ẹ̀rí so ní conclusion ọ̀rọ̀ yìí kò sẹ́ni tó ní monopoly Ọlọ́run mọ́ pé àpò mi lọ́lọ́run wà ẹ̀mí nìkan kò ṣeé ṣe mọ́ láyé tá a wà yìí Ọlọ́run ti sọ pé òun àtú ẹ̀mí òun jáde sára èèyàn gbogbo nípa ẹnikẹ́ni lè gba ẹ̀mí mọ́ láyé tá a wà yìí mo sọ ní ọ̀sẹ̀ kọjá ọ̀gá Ọlọ́run ẹ̀mí mẹ́lẹ̀ fi ọ̀gá lẹ̀ kó lu ọmọ kékeré kó lu ọmọ tó ń gbálẹ̀ tó nu ṣíà tó nu tébù fún wọn ẹ̀mí má lè gbé wọn bó ṣe wà lónìí ẹ jẹ́ kí n sáré sọ advice mi fún yín ká tó lọ gbàdúrà èèyàn ọmọ Ọlọ́run mo fẹ́ ìdí tí mo fẹ́ fún yín ní advice ni pé ó wù mí bó ṣe wà lọ́kàn mi ni pé kí olúkúlùkù mọ Ọlọ́run báwa ìṣe mọ Ọlọ́run ìgbà yẹn ni òye Ọlọ́run wá yé wa ní kedere in fact kò sẹ́ni tó dé ìkórìtà tí mo ń sọ tí ò ní sunkún visibly ni o pé èmi so orúkọ àpò awo ìrìn àjò ẹ̀ lẹ́yìn wò
adé sunkún fúnra ẹ̀ pé káì wọ́dọ̀ ọdún mo fi tí mo waste nínú ayé mi tó pé ẹ máa rí Ọlọ́run clearly ẹ̀yìn ju gbogbo àtàmọ́ yìí lọ. Àwọn ìmọ̀ràn mi ni wípé mo fẹ́ kẹ́ mọ Ọlọ́run ẹ wò gbogbo tẹ́ bá rò pé ẹ̀ ń rí gbà lọ́wọ́ àwọn tẹ́ ń sá tẹ̀lé bí loss ni mọ̀ ni loss ni à ń kọ́ ẹ̀kọ́ kan níbi kan ni àwọn dáàdì kan ní àwọn workers wọ́n sọ fún wa pé wọ́n ní òótọ́ lọ́rọ̀ yẹn o wọ́n ní ẹ̀ẹ̀mẹ́ta làwọn ra màálù fún jọ wọ́n láwọn tó ná 500,000 pásítọ̀ sì sọ pé àwọn náwó. mo ní kí ló dé dáàdì yín kúlẹ̀ ṣe ìkùnà rà wọ́n ní oh my god ẹ wo tẹ́ bá ara advice mi náà ni pé tẹ́ bá desire peace ẹ ń fẹ́ ìsinmi ẹ ń fẹ́ ìbàlẹ̀ àyà ẹ dẹ̀ fẹ́ gbénú ayé yìí nínú ìsinmi pátápátá ẹ fẹ́ jèrè ayé ẹ fẹ́ jẹ́ kí Ọlọ́run ẹ fẹ́ kí Ọlọ́run kó sọ ìtumọ̀ ayé yín fún yín nígbà tẹ́ ń gbénú ayé yìí mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ sá tẹ̀lé ìwà mímọ́ kẹ́lẹ̀ jẹ́ kẹ́lẹ̀ gbọ́ Ọlọ́run láàyè láti gbàkóso ayé yín gbogbo tẹ́ bá ṣe jẹ́ kó jẹ́ ìtọ́ni látọ̀dọ̀ Ọlọ́run sí ọ̀dọ̀ yín. Then ètò wa ṣe jù bẹ́ẹ̀ ni wípé ẹ má sọ ipò yín nù bá ṣe kọ́ nínú ìwé Revelation chapter 1:6 tó ní ó sì ti fi wá jẹ ọba àti àlùfáà láti sin Ọlọ́run àti bàbá rẹ̀. ẹ wo ọba nìyín o nípa tẹ̀mí àlùfáà nìyín nípa tẹ̀mí tẹ́ bá gbé ipò yẹn sọnù kò sẹ́ni tó jẹ̀bi yín o ẹ wá Ọlọ́run rí ẹjọ́ gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ ẹ fi wá Ọlọ́run ẹ mọ̀ gbogbo iṣẹ́ rí bá ṣe ń sọ ìkò tí ì dùn tí ẹ bá wá Ọlọ́run rí tẹ́ bá padà wo fídíò yìí kò sígbà tẹ́ẹ̀ní fẹ́ máa lọ sí gbòòrò máa la ọpọlọ àwọn yẹn kẹ́ máa kó ọ̀rọ̀ sí kò sígbà tẹ́ẹ̀ní fẹ́ máa ṣe bẹ́ẹ̀ pé Ọlọ́run mi o àwọn ọ̀rọ̀ wọ̀nyí òtítọ́ ni ẹ má sọ ipò yín nù tábà ní ẹni tí tó sì ń struggle pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan tàbí méjì wọ́n fi Ọlọ́run bẹ̀ yín pé ẹ jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run ẹ̀yin ẹ gbàdúrà ẹ̀yin ẹ̀dẹ̀ máa dùn láti rìn nínú ìwà mímọ́ ṣé tẹ́ bá kó gbogbo yẹn pọ̀ ṣé rí ìyókù tẹ́ ń wá kiri àfikún ló kàn máa jẹ́nu ayé yìí torí pé Ọlọ́run máa gbóhùn tẹ́ ń lé tó jẹ́ àfikún yìí ẹ wà máa rí láì béèrè fún ògbó Ọlọ́run yóò sì máa fara hàn ayé yìí ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yín orúkọ yín fún oore ọ̀fẹ́ tuntun ìtẹ́ fún wa àjúbà yín torí pé ṣe torí pé àní ìlú láéláé olú ẹgbà ọpẹ́ wa bàbá ìta tó kọ́ ẹ̀ lórúkọ jẹ́ kó ṣe wa ní rere ní orúkọ Jésù ìta kọ́ ẹ̀ á ṣe yín ní rere mo ní èyí ìta tó kọ́ ẹ̀ á tún ṣe yín ní rere ẹ̀mí mọ́ tó ń túmọ̀ ọ̀rọ̀ nínú ọkàn yẹn á túmọ̀ ẹ̀ nínú ọkàn yín ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.